kí ọ̀rọ̀ mọ́gùn gbogbo wa náà láti rí ohun tí ń ṣẹlẹ̀ láti àárọ̀ wọ́n ń sẹ́ndì àwọn fídíòsì yẹn sí mi lọ́tún lọ́sì ìgbẹ́ náà ni à ń wò. Nínú àwọn èyí tí wọ́n sẹ́ndì aláwọn tí ó bà wá nú jẹ́ sọ lọ́pọ̀lọpọ̀ àṣẹrẹ́ tó fi ọmọlúwàbí ṣe tiẹ̀ ọjọ́ mọ́ lọ púpọ̀ ọ̀rọ̀ mẹ́ta péré ni mo fẹ́ sọ àbí méjì. So alákọ̀ọ́kọ́ òun ni ọ̀rọ̀ tó lùwà lékè ọlá sọ tó bá gbogbo wa sọ bismillahir rahmanir rahim. Olúwa ní la yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu littaqwa. Ẹ má jẹ́ ẹ̀ṣẹ̀ nìkan tó ṣẹ̀, ẹ̀ṣẹ̀ ìjọ kan tí wọ́n ṣẹ̀, ẹ̀ṣẹ̀ ìlú kan tí wọ́n ṣẹ̀, ala alla ta'dilu kẹ wá pa ṣíṣe déédéé kẹ parẹ́ kú nù wéyìn wọ́n parẹ́ mọ́ síbẹ̀. Olúwa ní i'dilu huwa aqrabu littaqwa kẹ ṣe déédéé yẹn kẹ gbé ti a fún a b fún b and c fún c òun ní jẹ́ pé èèyàn jẹ́ olùbẹ̀rù Ọlọ́run. Ọlọ́run fẹ́ràn àwọn tí ó lè ṣe déédéé púpọ̀ qawlan wa amalan. Inna Allaha yuhibbul muqsitin. Ọlọ́run fẹ́ràn àwọn tí wọ́n ń ṣe déédéé. Nabi sallallahu alayhi wa sallam náà àdìsí tó fẹsẹ̀ nílẹ̀ tí mọ́ Muslim gbá wa tàwọn míì. Nabi ní innal muqsitin àwọn tí wọ́n bá ń ṣe déédéé ala manabira min nurin. Innal muqsitin àwọn tí wọ́n bá ń ṣe déédéé inda Allahi lọ́dọ̀ Ọlọ́run ala manabira ipò tí wọ́n wà yóò ga bí mímbàrí sí mẹ́gan táwọn yóò wà nílẹ̀ bí wọ́n sì wà lálùkì àmọ́ nìyẹn. min nur inú mọ́lẹ̀ Ọlọ́run kọ́ fà bá ti yín sínú. Náà ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ bẹ̀rù ni pé ẹ̀ṣẹ̀ táwọn bàbá yìí ṣẹ̀ gan ni ò ní yéèyàn tẹ́ bá ń bíra yàn pé ẹ̀ṣẹ̀ kí Aláàjì Àgbà ṣẹ̀ nísìn. ìdílé bá rí àwọn ta ni wọ́n ń nà ta ni ń ké tara ta ni ìnira kíké ń bá ta lọ́sẹ̀ kí n ta Aláàjì Àgbà mi lé kí n ta Àfá Àgbà ń bi lé Àfá Zaki ó kọ́lé wọn nu àbúkọ̀kọ̀ bí ilé Àfá Zaki kò sí ilé ara Àgbàjì ń bẹ̀ kò sí ilé ìmọ̀lé ń bẹ̀ ilé iná bábà ilé àwọn Àfá Àgbà Tájù Àdábì kò sí ń bẹ̀ yìí ṣe tẹ́ ń pa ó kọ ẹni tí ì ṣe fámìlì wọn mọ́nu fámìlì wọn àbẹ́sẹ̀ tí wọ́n láti náà ni pé wọ́n kọ́ ẹni tó kọ́ Àfá Zaki ń kí o àwọn tí wọn ò tó ọmọ Aláàjì Àgbà bí ilé ọmọ Tájù Àdábì wọn láwọn ń ha Tájù Àdábì láti òkè Aláàjì Àgbà látòkèdókè aláwọn tí wọ́n fọmọlúwàbí ṣe o àwọn ń pọmọ kan ní golden son of ní Markaz àti máa ń rọrọ rẹ bẹ̀rù àti bọ̀tán tara rẹ náà gbogbo mo lè sọ tó bá délẹ̀ tán ló kù wọ nìkan lọ́wọ́jú Ọlọ́run ló sì kù wọ nìkan láyé bí iná àtọmọ kan tó náà máa lóògùn báyìí àtàlákùnrin kan níwò ọmọ òwò ni mo gbé Òṣogbo nígbà àbí kan máa ń jọyàn àwọn lárúbá papọ̀ báyìí ìsàfẹ́ máa sọ lárúbá ìmẹ́ntọ́ sọ fún gbogbo lárúbá ó sàmọ́dá gbogbo nǹkan rú ní Bismil Markaz àmọ́ àbú ẹ̀yìn wallahi bó tí ń sọ yìí náà yìí bú ẹni kankan yín torí pé ẹ̀yin kọ́lẹ̀ ń bú Aláàjì Àgbà wallahi golden son of Markaz àbí kìnnìkan ìwọ kọ́ ló ń bú Àfá Àgbà Tájù Àdábì wallahi ìwọ kọ́ ló ń bú Khalifatu Àdábì yìí ìwọ kọ́ ń bú gbogbo àwọn àfáà tí wọ́n sẹ́kù lónìí wallahi al-azim ìwọ kọ́ Àfá Zaki ní ń bú wọn òun ní ń bú wọn kílẹ̀ tó fẹ́ káwọn ẹ̀yìn èyí náà kílẹ̀ fẹ́ káwọn àfáà ó ṣe àwọn àfáà wa Samahatul Walid Murshidul Aam li Jama'ati Ansar Islam láǹsá Islam láì máa yé gbà àwọn àfáà wa yára wọn kí gbogbo wa ń lọ kìí ṣe kan kìí ṣe mi gbogbo iná lẹ́rìn ẹ̀bá tó wá fẹ́ sọ̀rọ̀ ẹ̀rọ wa tó mọ̀ pa àwọn àgbàlagbà alábò sí pé wọn ò ní pè wọ́n níjọ́ tí wọ́n ti ń pè wá yìí àwọn bàbá wa tí wọ́n sẹ̀yìn ilẹ̀ tí wọ́n já àfáà fún yín ẹ̀ ń já àfáà wa náà níjọ́ ni wọ́n pè yín máa wọn ẹ má ṣàbòsí ẹ ṣe déédéé àwọn àfáà wa ń gbìyànjú àwọn bàbá wa ń gbìyànjú Khalifatul Àdábì yìí nafsuhu àwọn fún ara wọn pè wá ń ta gbangba tí gbogbo yín náà rí kìí ṣe kan kìí ṣe méjì bí wọ́n sì ń pè wá ń ta gbangba wallahi bí wọ́n sì ń pè wá nulẹ̀ náà èmi be that wọ́n tó sọ fún mi jọ́ kan pé tó bá ti mọ̀ pé tó bá ń bú Aláàjì Àgbà ara rẹ̀ ò ní gbé ọ́fíìsì mọ́wò wallahi al-azim èyí tí ń sọ yìí náà kí n kọ́kọ́ fi nǹkan kan lélẹ̀ kí n tó kílẹ̀ kárí ọ̀rọ̀ mi kìí ṣe tójú ní bá bọ́ àwọn Aláàjì Àgbà front front náà níwá ibi tí mo wà lánàá níwá àmọ́ kí sáfẹ́ kí ló mọ̀ dàrú ni àwọn Markaz wọn jẹ̀bi ń bí eléyìí wallahi wọn jẹ̀bi Ànábì ní inna min akbaril kaba'ir inú ẹ̀ṣẹ̀ tó tóbi jù an yasubba ar-rajulu walidayhi ó ní kí ọmọ ọmọ ṣépè an yal'ana ar-rajulu walidayhi ọmọ ọmọ ṣépè láwọn òbí rẹ̀ addahu ar-rasul min akbaril kaba'ir yani min al-kaba'ir kéèyàn ọmọ ṣépè láwọn tí wọ́n bí láwọn tí wọ́n kọ́ Ànábì nínú ògbóǹtarìgì ẹ̀ṣẹ̀ ló wà kabiratun min al-kaba'ir
so ẹ wà láwọn kan ànábì ló bẹ o wọn bí ànábì pé èyí ṣe tọ́ mọ́mọ́ sí pèlè àwọn òbí rẹ̀ tí wọ́n bú wọn so possible bẹ́ẹ̀ ànábì níbẹ̀ ni ẹ̀ yà sọ bàrù rọ́jùlù rọ́jùlà kéèyàn ọmọ bú ọkùnrin mi àbí kó mọ bú àfa aláàfà àbí kó mọ so kìí ṣe mo sọ pé kìí ṣe ẹ̀yin mọ̀rẹ́kàsí mo ní tẹ́ ń sọ kìí ṣe ẹ̀yin lẹ̀ ń bú wa kìí ṣe ẹ̀yin lẹ̀ ń rí dínkù àwọn àfa wa kìí ṣe ẹ̀yin lẹ̀ ń ṣe ń tẹ̀kọ́ su ní makanati àfa Saki gbogbo ẹni tí wàá jẹ́ akẹgbẹ́ mi nínú àdàbíyà látòrí mi tájọ jẹ́ déédéé báyìí àti gbogbo àwọn tí wọ́n tún tẹ̀lé wa àtẹni tí ń sọ lọ́rọ̀ bíi tèmi tó náà ti ń pín àpò ojú bọ́ǹbù dákun ṣe sùúrù àtiwọ́ tí ọlọ́kọ̀ọ̀kan ẹ ṣe sùúrù torí pé àáfàá ló tọwọ́ wa bọ̀ kò sí ní tó kàn wá pẹ̀lú ìjà tí wọ́n ń jà kí làáfàá lọ dá sí Fásakì kí lè lọ dá sí ilẹ̀ lọ wá wàhálà ilẹ̀ lọ tọ́ná wọ̀rọ̀ kí lè lọ wàláhì ẹ ṣe déédé wà aqrabu indallah òun yóò sún ìyàmú lọ́hùn kò sí ní tó kàn wá lẹ́sẹ̀ kò sí ní tó kàn wá lójú kò sí ní tó kàn wá lẹ́sẹ̀ nítorí pé alájà wa sọ́dọ̀ yín lánàá lẹ́yà fi jáde ẹ wá ní wọ́n bá wù àlìfíṣkì kìíní kankan ẹlẹ́yà tí wọ́n dákọ̀ rẹ̀ ní àbà wọ́n jà sí jàmbá Islam ò ní tò ìlú ò ní tò bàbá níjọ́ la fẹ́ bá lọ níjọ́ la fẹ́ bá lọ ìlú ò ní tò so àfààní alájà wa sọ́dọ̀ yín lánàá ẹ bẹ̀rẹ̀ sí ní sọ àwọn kankan kí ni wọn ò ní kọ́ àwọn èèyàn àfàwọn kèfèrí àfàwọn gbà àfàwọn hábà ilé-ẹjọ́ tó produce odidi Olóyèdé ilé-ẹjọ́ tó produce odidi Professor Hamza Professor Kakuri kọ́dà wọ́n produce títí wọ́n produce Sheikh Imran ilé-ẹjọ́ náà ló produce mufti gbogbo Ìlọrin tòní tẹ́ ń jẹ́ khalifa àwọn báyìí ilé-ẹjọ́ náà nù àbí kẹfẹ́ lílà wọn náà dákun ẹja ní tí ò bá ṣe kàn wá kì í jìjẹ bí wọ́n yẹ kó àwọn náà bá fẹnu àtẹ́kàn alájàgbà níbi tí ò yẹ ní jáde pẹ̀lú gbogbo ara mi yẹn ni so àmẹ́lẹ̀ yìí ẹ̀rí pé máa ń fáwọn èèyàn sùúrù ẹja stop ẹ̀ náà kí lẹ́sẹ̀ táwọn alájàgbà sẹ̀kàn ẹ̀ káwa àwọn àdàbí àkàpìrà wa àbí gbogbo Ìlọrin kápìrà wa pé kí lẹ́sẹ̀ àwọn àbáyé kí lẹ́sẹ̀ alájàgbà kí lẹ́sẹ̀ Tajul Adabi kí lẹ́sẹ̀ Sheikh Adam tó ẹ pé kó dáadáa ẹ̀sán ńlá kálọ̀ kó bá àwọn ọjọ́ lọ́hùn àbùkù èpè kọ́mẹ́ntì oríṣiríṣi lọ́rọ̀ ní kíkọ́ òun náà lọ rọ́ bá wọn nù sáré ìsáburú ni kéèyàn máa ṣẹlẹ̀ àmọ́ kéèyàn ti tó gbọ́n náà pé ó ti tó báyìí àwọn tí ò tó wá ń kú adájọ́ ọjọ́ rẹ̀ ń kú àwọn dédé wá ń kú sí wá sí lọ́bọ́lọ́ ni kí lè ṣe àwọn àbáyé gan kí lè ṣe Sheikh Adam kí lè ṣe Alhaji Àgbà kí lè ṣe Tajul Adabi kí lè ṣe Baba Lagbaji kí lè ṣe àbàbá wọ̀nyí lọ́dọ̀ gbogbo wa ní yọrọ àmìlẹ̀ o ẹsẹ̀ wọn ni pé asasu lana hasi ilẹ̀ madarisa ẹsẹ̀ wọn pé máa hadu lana turuq wasahalu lana subulaha abẹ́sẹ̀ wọn ni pé ja'aluna fursana al-manabir ashraf al-aqtar kalla wa alfu kalla léyìí sẹ́sẹ̀ wọn rọ ẹ̀yin ọmọ yàwá Markazi kẹ́mẹ́jì mo fẹ́ látòrí tèmi yìí òfin lórí àfa Saki àti gbogbo tí má jàdàbíà anybody nínú wa tó bá tẹ̀sẹ̀ ta ṣe ọ̀rọ̀ dọ́dọ̀ yín òun ni ẹ lọ bájà kò sí ní tọ́ka Alhaji Àgbà mẹ́ ilé rẹ̀ àtàwọn tí wọ́n bí òun ni ẹ lọ wá kẹ́mọ́ bú àwọn bàbá rẹ̀ f'Alhaji Àgbà lẹ̀ f'Alhaji Àgbà lẹ̀ bẹ́ẹ̀ bá dọ́dọ̀ tiwa náà àní dọ́dọ̀ Sheikh Adam àní dọ́dọ̀ Mudirul Markaz àní dọ́dọ̀ ẹ̀ ń tẹnu bá ń hún fẹ́ kí wọ́n bú àwọn òkú òun kí n kálukú yóò sì tó bẹ̀rẹ̀ wá àti dẹ́bà máa ṣe nísì gbẹ̀yà dàbíyà tẹ́ ẹ tó bẹ̀rẹ̀ tó bá tẹ̀ wọ́n fẹ́ bẹ̀rẹ̀ bú fẹ́ sọ̀pọ̀tì ẹnìkan tí wọ́n ràn ń ṣe rẹ̀ dákun fi sí bẹ̀rẹ̀ wá àti rẹ̀ pé ó kọ̀ iṣẹ́ Alhaji Àgbà fọmọ wá jẹ́ iṣẹ́ tara mi ni o kí wọ́n lè mọ bí wọ́n ṣe mú ọ. táwọn Saki bá ti fi sí ìbẹ̀rẹ̀ wá àti rẹ̀ ni pé iṣẹ́ tílé òun làwọn wá jíṣẹ́ tara wọn làwọn wá jẹ́ báyìí ó dọ́dọ̀ Alhaji Àgbà ẹ tó bá lọ́wọ́ Alhaji Àgbà ń gbà àbọ̀ fẹnu kà Alhaji Àgbà bí Tajul Adabi ni dédé ní tó bá kan wájú Ọlọ́run lótò àwọn náà tó máa ń ṣe tiwa náà fún láyé ń bì àwọn olóyè ọba lọrin àwọn ọba lọrin ṣéèkù àwọn Alhaji Àgbà àwọn bàbá yàrá àti gbogbo wọn hátà bàbá wa Imam al-Akbar al-Madina ti Ọ̀fà bí wọ́n ṣe ń ṣe wá sí ìta gbangba bẹ́ẹ̀ ni wọ́n ń pè wá ń kọ̀rọ̀ wallahi lásì ń ṣe sùúrù Alhaji Àgbà orí báyìí àwọn afáwà àgbà Sheikh Bukhari bẹ́ẹ̀ làwọn náà bẹ́ẹ̀ ni afáwà àgbà sàmú Sheikh gbogbo wọn wọ́n ṣe ń sọ fún wa dáwọn àwọn sọ fún wa lẹ́yìn wallahi gbogbo wọn tí mo dákan bí wọ́n ṣe ń ṣe nìyẹn so anybody látòrí àfa Saki àbí nínú àdàbíyà náà ọ̀dọ́ tá bá fẹ́ sọ̀rọ̀ ẹ dákun tọ́wọ́n ọ̀pọ̀ lẹ́nìkan tó fẹ́ bájà jáwọn èèyàn máa ń bẹ̀rẹ̀ wá sí rẹ̀ pé kìí so wá sí fídíò eléyìí pẹ̀lú kọ ilé kéwù rẹ o
so wọ́n ti mọ̀ pé ilé kí ó kọ́ ọ̀run ọlọ́run rẹ̀ ilé kí ọ̀run wa ọ̀run ẹnì kankan ní sẹ́tọ́ bá fẹ́ lè jẹ́ anybody free láti support mi tó bá wù láti tajà fẹ́ni tó bá wù láti rajà fẹ́ni tó bá wù ṣùgbọ́n ìbúwádùn àná yàrá ẹni madrasa tẹ̀lé ìbúwádùn àná gbogbo tí ó dà násà rẹ̀ so gbogbo ẹ̀yàn ọmọ yàwá ní markaz àfọlọ́wọ̀n balẹ̀ kí ọlábẹ̀yìn ẹjọ́ tó bá wọn ẹ má tọ́dọ̀ àwọn alájàgbà bí ṣe ń gun yíwọ̀n bẹ́ẹ̀ ni ń gun àwa náà káàánú wá jáde ká máa bí ibú ká máa sí ká máa sàwọ́ ká máa tura aláṣìírí wà lórin kan náà kí ká dáma yìí fákàrún ní mafákìrì lọ́rin so àwọn alájàgbà ó tún min arkaniha wọ́n alágbàjẹ́ tí gbogbo àwọn àmìdá ìlú àwọn aláàtọ́wà wọ́n máa fún wọn máa búlù wa lọ́tún búlù wa lọ́sì so ẹ̀dá kùn torí tọ́lọ́run ẹ pé mo wá náà ni mo sì ti tọ́ pé gbogbo wa láwọn àmọ́ sẹ́tù rẹ̀ ni so lókun ìgbà tó bá jẹ́ pé àwa là ń lọ fínràn afá sákì ló lọ fínràn ó kọ alájí àgbàlẹ̀ gbèrú ẹ sì mọ̀ pé ẹ̀yin náà rọ́mùsùn mẹ́rù mú sí yáàsì madrasa so kẹ́ a máa sọ̀rọ̀ ẹni dẹ́bà anybody ní kẹ́ máa sọ̀rọ̀ àwọn fẹ́ sọ̀rọ̀ ẹ̀dá kun ẹ jẹ́ àwọn mọ̀ pé ẹ máa fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín kì í sẹ́yìn nìkan àtàwọn àdàbí àmì náà ẹ máa fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín pé ọ̀rọ̀ iṣẹ́ tẹ́ fẹ́ jẹ́ yìí o tara yín ni o ká má fi lè kí oyún kun ẹni tó bá fi lè kí oyún kun gbà ọlọ́run òbí láyé oṣù bìlá kíámù assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.